Olúàjàyí Lawrence Àyìnlá ṣe bẹ́ẹ̀ nílé. Bàbá mi àgbàlagbà oyè bílẹ̀ lọ́ba wà ní owó òde ìkúlé lọ́ba wà ní ọwọ́ ọkànlé. Yàrá lọ́ba wà ní ọwọ́ ọ̀dẹ̀dẹ̀. Mo dé sí Ọlọ́run lónìí yóò kà sí lọ ọkọ̀ ọdún. Bàbá mi àgbàlagbà Olúàjàyí ọmọ bàbá oníkòkò gbéra nílẹ̀ ọdí ìdí ara ọ̀làwúwo. Bá mi o, ẹ mọ̀ mọ̀ bínú pé mo bá yín láyé, mo pè yín ló kọ ọmọ olóríire tó bínú rán mi wá bí. Wọ́n ní kìyà bí ọlọ́gbọ́n ẹ̀rọ àwọn ọmọ rẹ̀ ní kìyà bí ọlọ́gbọ́n wọn bàbá jà wọ́n ní bàbá rẹ̀ lọ jẹ́. Èjìká tí ò jáṣọ ó jábọ́ ẹkú àti ìbílẹ̀ lẹ́bàá wà ní ẹ̀wò òde. Bàbá bẹ́ẹ̀ gbóhùn mi ẹ̀dì ìdí ara ọ̀làwúwo. Ọlọ́dún ní kádùn ẹ̀ tí pé pérépéré bá mi Àyìnlá kàtí rẹ̀ láàrin wa ó sì gbé pérépéré ẹ̀kọ́ ọdún. Aṣọdúnmọ́dún àwọ̀ aṣọdúnmọ́dún. Àṣòro mòrò àwọ̀ àṣòro mòrò. Bẹ́ẹ̀ olóko sẹ́bà pẹ́ nígbà ọmọ dàbí èwe ní kóná oníkó ọ̀ ní kòkònà lágbára Ẹlẹ́dùmarè ìyọba. Ọdọọdún làárọ̀ rọ́gbọ́ ọdọọdún làárọ̀ Hausa bá mi o. Ọdún oníkọdún ká má lè rọ́mọbì lórí àtẹ ọmọ ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ abẹ́nàwó abẹ níbẹ̀ rí olú. Lẹ́gbẹ̀rà nílẹ̀ òdìdé ọmọ onígọ̀gọ̀gọ̀ kó gbórí kí bàbá rẹ̀ kó mọ̀ lè ta tí wèrè jẹyọ délé. Àjàyí Ògìdì olú oníkànga jípọn. Ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tọ́ ikú nígbà lúwa rẹ̀ Àyìnlá o. Àjàyí gbà mí dákun mọ̀mọ́ ìjẹun bọ́dún lọ ọ́ wá nífẹ̀ẹ́ ilé ìsàṣe mọ́ lágbára Ẹlẹ́dùmarè ìyọba. Bàbá mo wá bá yín dá sọ́dọ̀ ọmọ ló ta mí lólógbó. Wọ́n ní bàbá rẹ̀ ní bàbá tó bí àwọn ẹlọ́mọ. Alábìyamọ rẹ̀ ni wọ́n ní bàwa ò tí ì jẹ bàbá ò ní jẹ bàbá sùn bàbá ò ní sùn. Lágbára Ẹlẹ́dùmarè àtúbọ̀tán yóò wá ní dojúrú ẹ̀ níròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìjẹ̀ṣà Osore Onile-Obi ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ijesa mọ́dù wà panadà ṣé báwọn bàbá tó bí ọlọ́mọ ni. Ilé ọmọ olóbì kan wọ́wọ́ tí wọ́n máa gbọ́dọ̀ kóró nímòyìn. Díẹ̀díẹ̀ ló bí báwọn wọ lókìtì ọ̀gàn lẹ́gbẹ̀rà nílẹ̀ ọdí ìdí ọdún ẹ̀ lóde. Ìjẹ̀ṣà Osore o ọmọ wa ọmọ bòkú. Ìjẹ̀ṣà mọ́dù wà panadà ọmọ olódòdè àjìlù kẹ̀kẹ́ Ìjẹ̀ṣà bẹ̀ni ọmọ kábí ìsọ̀rọ̀ ọmọ olókun àdó ọmọ wa ọmọ olúyẹyẹ. Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ. Kékeré Ìjẹ̀ṣà ní sáṣọ sí bàrà ìdílà lẹ́yìn wá sáṣọ sí pọ́ńbólọ́tàn. Àjàyí o ọmọ okun lónìí ọmọ òkè lọ́la ojoojúmọ́ ni mí kí wọ́n lókun ni wọ́n kí wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olórí ikọ̀ àjàmúsòwò. Ìjẹ̀ṣà bẹ̀ni ọmọ kábí sọ̀rọ̀ ẹni bá já kan ẹgbàá kan ni. Ẹni já méjì ẹgbàá méjì. Ẹni já mẹ́ta ẹgbàá mẹ́ta. Ẹni já mẹ́rin ẹgbàá mẹ́rin. Ẹni já márùn ẹgbàá márùn. Bá mi o ẹni já mẹ́fà ẹgbàá mẹ́fà. Ẹni já méje ẹgbàá méje. Ẹni já mẹ́jọ ẹgbàá mẹ́jọ. Ẹni já mẹ́sàn ẹgbàá mẹ́sàn. Èèyàn tó já mẹ́wẹ̀ẹ́wá ló ṣẹ̀rù ọ̀hún pé nílé bàbá wọn tó bí yín lọ́mọ. Ìjẹ̀ṣà bẹ̀ni ọmọ kábí sọ̀rọ̀ tẹ́mi ilẹ̀ wọn bá torí ẹ̀ ní wáhùn tí mo bá wájú torí ẹ̀ ní lọ. Bàbá ẹ ti ṣọdún eléyìí yìí náà. Ẹ ti ṣọdún eléyìí yìí náà eléyìí ò wá nípìnmọ̀ ọdún fún yín. Pẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé aláró àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. Bàbá ẹ̀ níkú lójijì ayé oníjọ́mọ gbà lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ́nàwó. Ẹ̀lẹ́ ẹ̀kú ọdún lónìí àṣeṣà mọ́dún ọdún rẹ̀ lẹ́sẹ̀ mọ́ṣẹ́ níṣàìsàn nílé ayé ń bí. Ibi bẹ̀rẹ̀ pààlà
ibi gìjàgìjà ńlá abẹ́kùn kò ní rẹ̀yìn ara yóò mọ̀lẹ́ kòkò ní òjòjò níṣòwò kó má lè nàjà kòkòkò lárọ̀ sálẹ̀ ẹni báwọn gbélé wòran òde ayé oníjàlè kí wọ́n pẹ́ ẹ̀yìn ni ẹ nídìí ta ní wọlé bó bá ti wá wù kẹ́ ẹ pẹ́ nílé ayé tó ẹni gbọ́ ọmọ gbìn ẹni gbọ́ ọmọ sìn ayé onífọmọdá yín lágara lágbára Ẹlẹ́dùmarè ọba mo rí yín lọ́dún èyí bó bá tún di tẹ̀mí kí n rí wò bí ìran ni ọmọ oníkúmọ́ yín lọ́wọ́ àyà oníkúmọ́ yín lórí ọkọ Florence àríkẹ́kẹ́ ìjọbára yín pẹ́pẹ́pẹ́ àgbọ́fọwọ́páwọ́ àdàgbà fẹ́rẹ̀ igi jòbí ẹni tètè kú lágbára Ẹlẹ́dùmarè kẹ́ ló lẹ́lẹ́ ayé gbé pẹ́pẹ́pẹ́ àwọn ọmọ ìnara mi wá bí àwọn ọmọ àtàwọn ọmọ wọ́n ní kì í bí ológun kẹ́kẹ́ o wọ́n ní kì í bí ọlọ́gbọ̀n wọn bàbá jà wọ́n ní bàbá tí wọ́n ṣe wọ́n ló yàtọ̀ sí bàbá jábútẹ́ wọ́n ní kí yín pẹ́ kọ́ ọdún ẹkú yèédún ọdún ayọ̀ ńlẹ̀ ẹ mọ̀ ṣe Àṣàkẹ́ ọlálẹ̀ mi jẹ́ abilọ́yàn ọ̀yànyàn mi ọ̀hún mi tẹ́rẹ́ abẹ́ ọ̀tá bó bá tún di lámọ̀ ọdún ká tún jọ péjú sàmọ́dún kájọ fà ikú dẹ́gbẹ̀ẹ́ra ní lágbára